Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o, ẹ̀yin ìyá mi, bàbá mi níbikíbi tẹ́ bá ti gbọ́ wa pé etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di o, bákan náà ojú tẹ́ fi rí wa náà kò tún ní fọ́. Gbogbo ọmọ Yorùbá pátápátá mo ní kí n gbé yín débẹ̀ ní o, nítorí Ọlọ́run tún ti ṣe ohun má lè gbàgbé. Bẹ́ẹ̀ ni Ọlọ́run tún ti ṣiṣẹ́ àrà iṣẹ́ ìyanu fún gbogbo ọmọ Yorùbá, nítorí ìròyìn ńlá leléyìí jẹ́ lọ́tọ̀. Ìròyìn ayọ̀ ni o, ǹjẹ́ ẹ mọ̀ wípé arábìnrin ìyẹn Bídèmí ìyẹn Kẹ́mi Badenoch, bẹ́ẹ̀ ni ó ti ṣe ohun ìyanu débi pé ó jẹ́wọ́ ọmọ kan fún wọn. Ó jẹ́ kó yé àwọn àjọ àgbáyé, àwọn àjọ Prime Minister àti UK, ó jẹ́ kó yé wọn pé ní kíákíá Yorùbá nation gbọ́dọ̀ wá sí ìmúṣẹ. Ó jẹ́ kó yé wọn pé lọ́wọ́lọ́wọ́ báyìí àní Yorùbá nation ó gbọ́dọ̀ dúró pẹ̀lú kíákíá ni o, kò kí ń ṣe lọ kábọ̀. Ó jẹ́ kó yé wọn pé lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ Yorùbá gidi lòun, ohun tó bá dẹ̀ ti papọ̀ mọ́ ti Yorùbá lòun máa ń dúró tì. Kẹ́ ẹ lè mọ̀ pé Ọlọ́run tún ti ṣiṣẹ́ ìyanu, Ọlọ́run tún ti ṣe ohun àrà fún gbogbo. Tí ẹ ò bá gbàgbé wípé arábìnrin yìí ó ti mú rẹ́kọ̀dì Africa #1 Africa ní UK, ó ti mú rẹ́kọ̀dì sílẹ̀ débi wípé ṣé ẹ mọ̀ pé ẹ̀yìn ẹ̀ tí bàbá wa Professor Banji Akintoye wọ́n gbéra wọ́n lọ bá arábìnrin wa ìyẹn ìyá wa Kẹ́mi Badenoch, wọ́n lọ bá láti fi lè jẹ́ kó pé gbogbo àwọn ọmọ Yorùbá eré ìje tá à ń sá ni pé ká bọ́ lọ́wọ́ oko ẹrú o, eré ìje tá à ń sá ni pé a fẹ́ gba òmìnira wa o, tó jẹ́ wípé a máa jẹ́ Yorùbá fúnra wa. Ṣé ẹ mọ̀ pé ńgbà tóun gan máa rí bàbá inú ẹ dùn, ó wẹ́kọ̀mù bàbá tayọ̀tayọ̀, ó ní sófin ti jẹ́ wípé nítorí ti papọ̀ mọ́ ti Yorùbá nation òun ṣetán àti dúró tì. Ó ní kó fi lè jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ọmọ Yorùbá lòun, ìpè òun ò ṣe ọmọ tó mọ lọlé lọ gbèsè wa àbọ̀mọ òsì tó fọwọ́ òsì júwe lé bàbá rẹ̀. Ó ní tó bá gbà ní òun á dúró ti Yorùbá tán. Ṣé ẹ wá mọ̀ pé àwọn ẹni bíi àwọn ìka ènìyàn wọ́n padà gbégbèsè burúkú? Tẹ́ ẹ bá gbàgbé mo sọ fún yín lánàá wípé àwọn ẹni bí gbégbèsè, kódà àwọn wèrè Fúlàní ni wọ́n gbégbèsè. Ó yà yín lẹ́nu. Ṣé ẹ mọ̀ wípé ọ̀kan lára àwọn Fúlàní ó padà lọ bá màmá wa Kẹ́mi Badenoch? Bẹ́ẹ̀ ni ó padà lọ bá táwa ni bí kò ṣe Shettima igbákejì ààrẹ orílẹ̀-èdè Shettima ni ó lọ bá Kẹ́mi Badenoch pé wà ọmọ Nàìjíríà ni ẹ̀, jẹ́ ó ṣàmọ̀ pé Nàìjíríà wọ́n Nàìjíríà ni wá, so má jẹ́ kí ẹ̀yà àbí kankan kó wọ́n lé dànù bí ajá ni. Kíá ìyá wa jẹ́wọ́ ọmọ kan lẹ Yorùbá fún, ó lé ẹ mọ̀ pé gbogbo ọmọ Yorùbá tá a bá ń bọ̀ tá a wájà á jẹ́ kó mọ̀ pé bẹ́ẹ̀ ni à ń bàjà. Ìròyìn fi jẹ́ kó yé wa pé kò tiẹ̀ fún wọn ní listening hearing rárá, kò jẹ́ kó sọ̀rọ̀, ó gbọ̀n wọ́n gbẹ, ó lé wọn dànù ní pé sẹ́ẹ̀ àní mi ò ní gbọ́, mi ì ní gbà. Lóòótọ́ ojú ẹsẹ̀ pẹ̀lú ló ṣe sáré yọ rẹ̀ kúrò nínú Nàìjíríà pé òun ò ṣọmọ Nàìjíríà ṣùgbọ́n ọmọ Yorùbá gidi ni òun, ó yọ rẹ̀ kúrò Nàìjíríà nítorí pé òun gan ti rí ìran tí àwọn bàbá wa Professor Banji Akintoye ń rí. Bẹ́ẹ̀ ni ó ti rí ìran yẹn ni, ó ti rí pé picture gidi ni. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ìyá wa tún tẹ̀síwájú, wọ́n tún ṣe ohun má lè gbàgbé mìíràn. Kódà wọ́n ti jẹ́ kó yé àwọn àjọ UK, bẹ́ẹ̀ ni wọ́n ti jẹ́ kó yé àwọn UK, ó ti yarí fáwọn United Kingdom wípé ẹ wá o, Yorùbá nation ni kí ó wá sí ìmúṣẹ. Ó lọ bá wọn, ó jẹ́ kó yé wọn pé ẹ ṣàánú àwọn ọmọ Yorùbá, kò ṣe pé bóyá wọ́n dà lúrù, ṣùgbọ́n self determination ni ẹ fún wọn lọ́nà, ẹ jẹ́ kí wọ́n lọ wípé ẹ jẹ́ kí wọ́n gba omi. Ó jẹ́ kó yé wọn wípé ẹ̀yà Yorùbá ni èmi náà, ọmọ Yorùbá àtàtà, ọmọ Yorùbá gidi ni mi ò ní lajúlẹ̀ kí ìran mi ó máa jẹ̀yà, kí ìran mi ó máa ṣẹrú. Ẹ dákun ẹ ṣàánú àwọn ènìyàn mi, ẹ jẹ́ kí wọ́n lọ. kẹ́ ẹ lè mọ̀ wípé Ọlọ́run ti wà lẹ́yìn Yorùbá nation.
bẹ́ẹ̀ ni Ọlọ́run wà lẹ́yìn wa ni ó dúró ibi tẹ́ ti mọ̀ wípé Ọlọ́run wà lẹ́yìn wa nìyẹn pàápàá jùlọ lórí ọ̀rọ̀ petition tí olóyè Sunday Igboho Oòṣà lórí ọ̀rọ̀ petition tí wọ́n lọ submit sí ọ̀dọ̀ àjọ UK even ìgbà táwọn parliament gan orí wọn wú pé so ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ black báyìí ẹ ní talent báyìí ẹ ní odidi àrà báyìí nínú ṣé wọ́n pé àìpẹ́ ẹ̀ náà la gbọ́ wípé ìyá wa Kẹ́mi Badenoch a gbọ́ wípé wọ́n fi wọ́n jẹ leader gidi la gbọ́ pọ̀ padà jẹ leader Conservative Party yẹn fún chairman Conservative Party tó dẹ̀ jẹ́ wípé kò sí ìran black kankan tó ti jẹrú ẹ̀ rí tó jẹ́ pé kò sí ìran kódà kò sí ìran ọmọ Nàìjíríà kan ṣùgbọ́n arábìnrin yìí tó jẹ́ ọmọ Yorùbá yìí òun ló kọ́kọ́ bírèkì rẹ́kọ̀d kẹ́ ẹ̀ lè mọ̀ pé Ọlọ́run wà lẹ́yìn wa ìdí tá a fi ń pariwo pé Yorùbá nation wa ẹ jẹ́ kó wá sí ìmúṣẹ Yorùbá nation la fẹ́ ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ̀já gbọ́kàn tí àwọn ènìyàn ń sọ Yorùbá nation ló lè ṣe Yorùbá nation no going back bẹ́ẹ̀ ni o the freedom is sure bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò wà pẹ̀lú màmá wa o màmá wa Olúwakẹ́mi Badenoch ní gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ni o nígbà gbogbo Ọlọ́run yóò wà Ọlọ́run yóò sì máa tì wọ́n lẹ́yìn nígbà gbogbo nítorí pé nǹkan ńlá nǹkan oore kan ni wọ́n tún ṣe fún ọmọ Yorùbá yìí Yorùbá nation la fẹ́ ní kíákíá láìpẹ́ Yorùbá nation no going back bẹ́ẹ̀ ni ìbùkún ni fún orílẹ̀-èdè mi nísinsìnyí àti títí láé God bless and protect our sister Olúwakẹ́mi Badenoch bẹ́ẹ̀ ni o wishing you long life and prosperity and good health ìlera yóò mọ jẹ́ tiyín o Yorùbá nation no going back in Jesus name bẹ́ẹ̀ ni o Yorùbá nation ló lè ṣe Mrs Badenoch Olúwakẹ́mi ẹ jẹ́wọ́ ọmọ Yorùbá ẹ jẹ́wọ́ ọmọ Yorùbá tààtà ẹ tún jẹ́wọ́ ọmọ ìran pé ọmọ ìran Yorùbá nìyí Ọlọ́run yóò máa wà pẹ̀lú yín o Yorùbá nation ló lè ṣe òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bákan náà akí bàbá wa Professor Banji Akíntóyè àti bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà bẹ́ẹ̀ ni o nítorí ẹ̀yin ni aṣojú tí gbogbo ọmọ Yorùbá ń wò tó dẹ̀ fún wa ní òpù pé Yorùbá nation máa bọ́ sí ìmúṣẹ bẹ́ẹ̀ ni o ẹ wo ẹ bá wa share ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ kó yáwé yọ lọ́tún lọ́sì pé Yorùbá nation is here to stay kò sí ohun tí wọ́n lè fi ṣe kò sálà tó lè fi dá Yorùbá nation máa wá sí ìmúṣẹ la fi ń sọ fún yín pé ẹ bá wa subscribe ẹ share ẹ forward ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yáwé yọ pé Yorùbá nation ni la fi ń sọ pé ó dàbọ̀.